náà lẹ pọ̀ wọ́n ẹ̀ inú bíà tó bá tẹ̀ jẹ́ pé ó kú sínú public inú private transportation ní máa blame government inú BRT lẹ pa sí inú BRT ìyá yẹn wà ní sí níbi tí tó ń rọ́jú. This was about kí n tó travel lọ́mọ yẹn pè mí ló sunkún pé kí n jọ ti bá mọ̀yàn tó yé táwọn lè bá sọ̀rọ̀ tó lè táwọn yá ọmọ á ní èmi náà mọ̀yàn ó ní gbogbo ibi tó bá dẹ̀ lọ báyìí àfi kọ́ fi bá wọn sùn kan tó fẹ́ ṣe kankan tó bá dẹ̀ tó bá wọn sùn tán náà wọ́n ní ṣe kankan náà gbogbo ibi tó náà ń lọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kí ọmọ tó pa tí tó kú ní Lagos State tó pa ní BRT àwọn kan náà wá justice for Mohbad Ọlọ́run jẹ́ ká rí justice for Mohbad but justice for Bámiṣé is not yet been resolved. Justice for Jumoke Oyeleke that was killed as well during the 2021 mega rally mo gbọ́ tí yẹn kan ní àwa Yorùbá nation wọ́n ti pa àwọn èèyàn rẹpẹtẹ níbẹ̀ ṣáwa la yìnbọn pa wọ́n ṣébi ni mo gbé ìbọn síta right àwọn èèyàn protest in London over 529 people were arrested and